Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Kò sáré bá làbọ̀ sí, ọlọ́tẹ̀ ló máa ṣe é sí ẹ̀.
ẹni ọlọ́dà àjàwọ̀ ọmọ ìyàwó àdọ̀bí ẹni ọlọ́dẹ sọ́wọ́ nínú ẹni tó bá lábẹ́lẹ́ bí wọ́n ní ní bèbè ẹni ọlọ́ọ̀kì ló wà ní ọmọ ìlú ọmọ ológo ẹni ọlọ́jà wà ọmọ ológo ẹni tó sọ́wọ́ ọmọ ológo ọmọ ológo ọmọ ológo ẹni ọlọ́dà ọ̀dọ̀ ẹni tó sọ́wọ́ mi bàbá yà ló ló má bọ̀ ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n á ṣe mí ṣùgbọ́n wọn ò lè rí mi tó ṣe ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n á gbógun ṣùgbọ́n wọn ò lè borí wa wọ́n kóra wọn jọ lọ́nà kan sà wọ́n sá kàbàkàbà lọ́nà ìyẹn lọ́lọ́mì àjàwọ̀ àjàwọ̀ ayé ìgbé náà ti lọ́nà wọn bí sì ló sọ omi lọ wọ́n bá gidigidi lọ́nà méje ara ilé mi wọ́n wá níbẹ̀ torí pé gbogbo wọn lọ́fẹ̀ jẹ̀wẹ̀ lọ́kọ̀ ọlọ́run torí onímọ̀ àbámọ̀ tí ó bá bẹ̀ òun láti yàtọ̀. Ọlọ́run ó ga bí ènìyàn aróníkún ènìyàn ìbàdà bí ọ̀pọ̀lù wọ́n ibi tí bèrè lójó bá wọn wọ́n ìbá balẹ̀ ayé jẹ́ success wọ́n ìbá dalẹ̀ ayé Bàdósì lónìí wọ́n bá pẹ́ bí ìjà sọ́lẹ̀ káwọ́ agbára ìtàkà wọ́n ní àti ènìyàn ọlọ́run bá lò ní káwọ́ sex aṣọ àjọ. Èkó point aláṣẹ tó entertainment tó bá mi bá di famous méjì. Success, erùpẹ̀ lásán tẹ́lá jẹ́ bíbá irú ọlọ́run ní ọ̀pàpà sí o. Èkó point ayé retí ẹlẹ́yà wá. Success ìpínlẹ̀ bí olúwa sí o. Ìyá padà, òjò lójú dẹ́dẹ́dẹ́dẹ́. Àwọn ọmọ bí bàbá rọ̀ sí o. Ọlọ́ba èdè òjò lóṣù dẹ́dẹ́dẹ́ o. Àwọn ọmọ bí bàbá rọ̀ sí o. Èmi ọlọ́run ṣe ọlọ́run kan lókè ìyá padà. Àṣọ̀rọ̀ ọlọ́run sọ àwọn ọjọ́ bá mi gbájú kejì bèbí. Yusuf bá mi gbájú kẹ́máìs. Kí ni ìlú? Èkó point máa ń sọ fún mọ̀ wípé àwọn ọmọ ọjọ́ yẹn máa rè ó. Bá mi gbájú kí n bá mi success àti mi ní èèyàn fọlọ́run ṣe Adéọlá ń ṣe ìyàwó àlọ́sẹ́. Adéọlá mi ń bèbí ó lẹ́nu níbẹ̀ bá mi tọ́jú kẹ́mà bèbí kí ni ìhùn. Bá mi tọ́jú kéèkì Yusuf ni wọ́n ṣe tẹ̀lé ọ̀làjà o. Àwọn bèbí tí wọ́n ti rò pé kí ni ìyá bàbá kò lè bá wọn dé mi ọmọ o ó padà. Tẹni pé kò wọ́n sọ̀yà Èkó point ọmọ àná. Èkó point tí wọ́n ti rò pé kí ni kò lè bá wọn dé mi ọmọ o. Kéjì sọ fún mi bẹ́ẹ̀ lórí ọlọ́run ṣá. Ẹ ò ní kẹ́ tún wo àná o láti gbà. Success tọ́mú. Dàpọ̀ àbí ẹni ò sí Èkó point níjọun. Bẹ́ẹ̀ni òní tó ń jẹ gàzù kọ̀kọ̀ jẹ kóró. Tààrà tó ń sùn ní ibùsùn kan sún pákó kiri. Láfíkáyé ti gbé mi wọ̀ rí o kẹ́mi tí mo mọ̀. Báyé mo wà bọ́rùn mo wà kò yé mi aláyé gan. Ṣùgbọ́n bí mo kẹ́kọ̀ọ́ òye o láti ilẹ̀. Ẹ̀mẹ́ta lòdì bí wọn mi ò kẹ́mi tí kò yé mi. Má sáré o má dẹ̀ dúró fọlọ́run ṣọ́ba kalẹ̀. Má sáré yẹn lásàdù tó bá fẹ́ ga. Ìwọ̀n tó pẹ̀lú wọn sì ní o ọmọjọ́ yìí wò. Má sọ pé ò ẹgbẹ̀rún ìbò tẹ̀sí wà lọ́jà síá. Pàtàkì jùlọ má lérò pé àríkẹ́ ò tì. Àsìkò tó wọ lọ́rùn ìkẹ́ ẹ̀dá ni ìfọ̀kàn ẹ̀. Èmi ọjọ́ yẹn máa lò ó sẹ́yìn. Àwọn tí Èkó nǹkan tí wọ́n ti rò pé kí ni kò lè bá wọn dé ní ọmọ o. Kẹ́mi tí sọ́sọ́ ayọ́mọ ṣe lórí bí wọ́n má dúró má jà sọ ìyá bá lọ. Má dúró má jà sọ má sáré aṣáájú láyé.
bá mi kí dáadáa èèyàn ti kéjì inú èèyàn ti kéjì aya àbí ìṣe ẹ̀yọ́lá tàbí tọ́jú success tẹ̀bí tí ó ní máa bá yóò kó points ẹ̀rọ mọ́mọ́ ẹ̀rọ mọ́mọ́ láàrin èrò yàrá òròmọ́ nìyẹn láàrin ọ̀ṣẹ́ orílẹ̀ ọmọ ọ̀rẹ́ bá mi bàtẹ́ ọdún tọ́jú ní tí ló sọ̀rọ̀ dáadáa náà kú àwọn alábí. Tọ́jú bí n bá ní success àti ní dandan. Èèyàn ti kẹ́mi tí ó ṣe tètè ọkọ ẹ̀ aláṣẹ ìgbó restaurant tó kárí ayé. Ọlọ́runṣọ́ sọ fún kẹ́mi tí kí ni irun. Èèyàn aláṣẹ ìgbó restaurant ìgbó point tó bá mi tọ́jú mọ̀ fọ́ mi dáadáa. Tí famous Mr. Bugawọn. Mr. Bugawọn kẹ́mi tí kò sá mi kí dáadáa. Èèyàn fọlọ́run ṣe Abíọ́lá, èèyàn yàbàdàn sẹ́. Àánú kò rí bá adé orí ọ̀gbìn. Kòfó Ìbàdàn. Ó jẹ́ kí gbogbo ìyàwó ẹ̀ pátápátá tó bá ti gbé lọ́sì. Òun ló máa gbàdúrà tán. Èèyàn ti kẹ́mi tí fọlọ́run ṣọ́ tọ́jú yàbàdàn sẹ́. Ìfẹ́ pa náà wà ní. Ọ̀rẹ́ mi àgbàfà fọlọ́runṣọ́ Abíọ́lá tó bá mi tọ́jú ìtajà èèyàn gbogbo restaurant gbogbo ọgbọ̀n. Tó bá wáyé mú mi bí ẹ. Ta ló ṣàgídí? Gbogbo agídí ọ̀nà. Èèyàn kẹ́mi tí ìyàn. Gbogbo Ìbàdàn máa gbèsè ní gbogbo. Ìyàwó náà rẹ̀ mú. Kòkó Ìbàdàn ọlọ́rin rẹ̀. Kòkó Ìbàdàn bá gbèsè ní kọ̀ọ̀kan. Gbogbo ìgbà rẹ̀ pátápátá. Èyí tó ń pín lọ́sì láti kòkó ló bá gbogbo ẹ̀gbọ́n tó bá ti wá abẹ́lé. Àdúgbò àwọn ọlọ́pàá òun kọ́ lòun lọ bá wọn. Kò lọ bèrè ni Kòkó Ìbàdàn. Kòkó tí ó máa yọ̀ kì í jẹ́. Ìyàwó ọ̀nàrẹ́bù, àyà ọ̀nàrẹ́bù, àti péye, àti ṣe patí, àti ṣe gbin, ìgbín lóríṣiríṣi, Kòkó ló ṣe yẹn, ó ti tó kúlà SARS. Ṣé kúlà yín pé àbí ó pé? Ṣé ní kó pé wálé? Kòkó Ìbàdàn, èèyàn tèmi wó rẹ̀. Kúlẹ̀ afford, òun gangan rè. Kòkó tó ń sọ. Kòkó tó ń sọ. Kòkó tó ń sọ. Èèyàn mi bó invest. Tó bá ní tọ́jú kàmọ́ mistakes. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.